Alájà, ìbéèrè rèé o. Ọlọ́run sì rí àníyàn mi wípé lẹ́yìn 5,000 naira yìí 500 naira péré ló kù lọ́wọ́ mi nínú ilé. Èmi wá nígbàgbọ́ kan wípé bí ìlú bá ṣe oore èyí ń tún bí àti pé n tẹ́yìn fẹ́ fowó ṣe yìí ó di dandan ká dá sí i ju ká kó pamọ́. ṣé o bá dùn láì tó bá dìrọ̀lẹ́ èmi náà wá dúpẹ́ lọ́wọ́ aláàjì pé wọ́n ṣeun púpọ̀ kọ́kọ́ ànáwọ́ sí wa. ẹ má wọ o. ṣé o sí nǹkan kan. aláàjì ò gbúdọ̀ gbọ́. ó ti máa jẹ mú nínú. òótọ́ ló máa ń sọ Alhaji Fatai. wàlẹ́ tẹ́lẹ̀ èèyàn burúkú gbà. Musa Alhaji. Alhaji ṣe ni akẹ́kọ̀ọ́ ni wọ́n fi ṣe ṣeré. ẹsìn national theatre. tó bá jẹ́ sí national theatre ó dáa. Alhaji ẹsẹ̀ sí national theatre òun tún yà díẹ̀ báyìí. Alhaji yẹnyẹn ni báyìí ó di ìpa. àtẹkùn bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ àtẹkùnrin wo ọ̀dọ́ ọmọ tèmi ló lówó alówó má lè na tí ó lówó tí ò ní lè na tí ó ṣẹ̀rù èmi ṣẹ̀rù owó. adúpẹ́ inú rẹ ní inú kan rẹ ló gbà ọ́ là. inú kan dáa. oore dára. ó dáa. oore sunwọ̀n. oore pé.